arákùnrin ẹnjìníà a ní ìdíyìn tó sì ń dọwọ́ lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوا فزادوا إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله بنعمة من الله وفضل لم يمسسه السوء واتبعوا رضوان الله والله ذو الفضل العظيم. Òtítọ́ ọ̀rọ̀ tí wọ́n ní wọ́n sọ ní bíbí náà. Nígbà mìíràn tó bá wá ní wáàsí, ẹgbẹ́ bá wù wá àlefàgùn dé. Ṣùgbọ́n lónìí ìdánilẹ́kọ̀ọ́ wọn ni a wá ṣe. Ìyẹn ni wípé èyí tá a gbọ́ ìwọ̀n àbá tá a gbọ́ lẹ́nu bàbá wa Mọ̀lánà yọlá ọ̀tá ẹ̀là ánìhù ṣe ìjókòó ìfẹ́ kàn ní jẹ lára bàbá. Àwọn tí wọ́n rọ̀ ní bàbá náà jẹ́ wọ́n tètè dé lónìí o. Nítorí àsìkò òkè bàbá wa Fadilatu Sheikh Muhammad Ismail Ali Mustafa wọ́n fi wá tí gbogbo àwọn àfá wa torí tá a bá lásìkò ìláre àǹfààní tá a fẹ́ rí ń bẹ̀ ò ní jáde. Ọlọ́nà èrè ìdàbílẹ̀ àwọn wíyà tí a ní ká wá sọ nípa ẹ̀ kí n la gbọ́ lẹ́nu bàbá Mọ̀lánà. yọlá ọ̀tá ẹ̀là ánìhù. Ìwọ̀n bá tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi ìwọ̀n bá tí mo rántí ni o. Torí ọ̀rọ̀ bàbá Mọ̀lánà kọjá nítorí ìwé ìròyìn ó dá sí. Ìbọ̀lọ́fẹ́ gbọ́ ní owó ti bẹ̀rẹ̀, ìbọ̀lọ́fẹ́ kó parí sí. Ṣùgbọ́n mo kí bàbá Mọ̀lánà kò sábà lù bára. yọlá ọ̀tá ẹ̀là ánìhù. Nígbà tá a kúrò níbí láàárọ̀, táwọn bàbá ń dẹ́gbére fún wa. Mo wá fi ẹ̀mí mo wá fi wo bàbá wa Mọ̀lánà. radiyallahu ta'ala anhu. Ó wá ní láúlà. Bàdà àmọ́dàlá nàbí yọ. wàláwùlá bàdà àmàdà lánàbí yóò làkúlínà Mustafa àzà nàbí yóò.
bàdà àmàdàlà nàbí. Kí ìwà ẹgbẹ́ ìpè nítorí pé ọlọ́ọ̀la bàdà àmàdàlà nàbí. ọlọ́run Muhammad kò ní sí ẹ̀gbọ́n. làkúlí náà kò ní sí ẹ̀gbọ́n. fàásà nàbí. làkúlí náà mùsùlùmá àásà nàbí. Ànábì Ọlọ́run bàbá Mùsáfà. ọ̀dí ọlọ́run tààlà nínú. Àwọn èèyàn ṣe é rọ̀ ní bàbá náà yìí náà. Ọ̀rọ̀ tí wọ́n ní kí n wá sọ. Èyí tí wọ́n fi lé àwa lọ́wọ́. Ẹ kọ́kọ́ jí ó gbẹ lẹ́mìí pé kò yàtọ̀ sí àwọn ìyókù. Ẹ bá sì ní ó máa bẹ lẹ́mìí wa ìpè yìí níyàtọ̀ wà ń bẹ̀. Ọ̀gá àfáà tí mo mà nílẹ̀ Nàìjíríà lónìí. Ó bàbá Mọ̀lánà Ṣèhádà. ọ̀dí ọlọ́run tààlà nínú. Tó bá ṣe lẹ́kọ̀ọ́ wa ni wọ́n gbòǹgbò rẹ̀ wọ́n dà iye oní tututu. ọ̀dí ọlọ́run tààlà nínú. Mo fẹ́ rí mo fẹ́ mú lọ́wọ́ jáde látara rẹ̀. Ẹ wo iye ọmọ akéwú tó jáde tó dálé akéwú lẹ̀. Lẹ́nìí tí kálukú sì ń jẹ́ orúkọ àfáà rẹ̀. Àpọ̀jù irú ìbọ̀bẹ̀ jẹ́. Jẹ́kùn abẹ́lẹ́ mi rẹ̀ wípé kò sí yàtọ̀ kankan látara tí mo fẹ́ máa ṣàlàyé yìí o. Ibi wọ́n máa wà gbà wọlé la fẹ́ júwe fúnra wa. Ọdún òní tá a wà bí gbogbo ọdún ìṣẹ̀lẹ̀ pé láti bilẹ̀. Àlùkùránì àti ṣẹ̀ríyà ìyẹn òfin iná ni wọ́n fi ṣèpìlẹ̀ rẹ̀. Kí n tó máa sọ ìwọ̀nba bíi méjì àbí mẹ́ta tí mo rántí ẹni tí ó ṣe é tó lè pe ní ọ̀la rẹ̀ ó dàbí ọ̀la Mustapha. ọlọ́run tààlà nínú. Mustapha. ọlọ́run tààlà nínú. Mustapha. Kọ́kọ́ pọ̀ tí ó jábọ́ lẹ̀ lára rẹ̀ náà. Bọ́dà ọdún mi lẹ́mìnà ṣe tó ní ìrọ̀lọ́jì mi bisimilayi rahmani rahim dákun. bisimilayi rahmani rahim. wa ati'ullaha wa rasulahu wa la tanaza'u fatafshalu wa tadhhaba rihukum wasbiru inna Allaha ma'as sabirin. Ọlọ́ni àti ọ̀la. Lóòótọ́ láti gbé alẹ́ ti báyìí láti gbọ́ pé ẹ tẹ̀lé mi o. Ẹ tẹ̀lé tọ́lọ́ o. Ẹ tẹ̀lé tàwọn òjíṣẹ́ o. Gbogbo ẹni tó bá ti fẹ́ẹ̀lì lára òjíṣẹ́ rẹ̀ pé Mùsọ́fà lòjíṣẹ́ ti wá tí wọ́n mú ọmọ ara Mẹ́kà lọ bóyá ní ìwà nìkan náà. wàlá tanaza'u. Ọ̀gbọ́ méjèèjì ọmọ wọnú ara wọn ni o ẹ dákun o tó bá wọnú ara wọn lára mi ìwọ jíra o ó lè wọnú àkíká gbà mí. Tó o bá rò pé Muhammad tó kàn yẹn Muhammad ti ìlú Mẹ́kà yẹn Muhammad ti ìlú Mẹ́kà yẹn ni Muhammad ti yẹn tí o bá ti lè rí lára Mustapha ọ̀fẹ́ yìí. ati'ullaha wa rasulahu wa la tanaza'u. Gbogbo ẹni tí ó rìn ojú ọ̀nà yìí bí kò lánàá ṣe júmọ̀ rẹ̀ fún wa. Gbogbo ohun tí ń jẹ́ rúkèrúdò èmi ò gbọ́ tí ẹ̀wọ̀n ò gbọ́ tèmi. Akọ́gbọ́dọ̀ mú kò láwùjọ wa ní. Láàtú sàkú. anfusakum wa a'lamu bimani ittaqa. Máa wọ ọkọ̀ ọjọ́ kìíní kan. Àwùjọ tí anfusakum. yóò ṣàfọ̀mọ́ gbogbo nǹkan pátápátá. Àìrẹ́lẹ́mẹ̀ yàmẹ̀yàmẹ̀. Ìsọ̀fà yìí. wa tafshalu. Tẹ́ ẹ má bàa fẹ́ẹ̀lì. wa tafshalu wa
واصبروا إن الله مع الصابرين. olùkálùkù wa gbọ́dọ̀ ṣe sùúrù wọ́n tún ṣe kó sùúrù kó wa tẹnu. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا. àwọn ṣe dàbí àwọn kan tí wọ́n jáde nílé ìgbà tí wọ́n jáde nílé tìgbéraga wọ́n jáde. ìwé ẹ̀bẹ̀nu ti bá súnfì jẹ́ o ọlọ́run níbẹ̀ ní ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. ìgbà tí ó kú nínú ilé ó gbé Sunday mirror ó fi wọra rẹ̀ gbogbo ẹgbẹ́ sì ro Sunday mirror níwájú jẹ́ náà. àwọn ìyá wa ní hó. خرجوا من ديارهم بطرا. gbogbo ẹni tó bá ń wo Sunday mirror pé àṣẹ báyìí ni mo tó àṣẹ báyìí ni mo jẹ́ bọ́lá fẹ́ ni ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run ẹ̀ ní débi pa. ورئاء الناس. wọ́n sì gbẹ́ni tó gbẹ́ni sí àárín ní kọ́wọ́ rẹ̀. ọkọ̀ tó pọ́n ọdẹ mọ̀ wọ́n lọ́wọ́ lọ́rí 100,000 lọ bí ṣiṣẹ́ sásọ. bàbá sì wọnú márífà nísìn ọ̀fẹ́ ìpàpọ̀tà ni. báyìí ni mo jẹ́ lójú ọ̀nà kẹfà èso tí a fi pilẹ̀ rẹ̀ níta. ويصدون عن سبيل الله. àwọn sì máa kọjú àwọn èèyàn láti ṣe tọ́lọ́kí ní tiẹ̀. lọ́yọ̀ azíbù náírà ilá rọ́bọ̀ náírà. má fẹnu ara rẹ pinná. eléyìí ò wọnà ìwì láìsí búrẹ́dì. ọwọ́ wọnà ìwì. ọmọ wa pinná fáwọn èèyàn. bí a bá tó pinná ọgbọ̀n sùn. ويصدون عن سبيل الله. ẹnìjà kọjú àwọn èèyàn láti lè ṣe tọ́lọ́. والله بما تعملون محيط. tọ́lọ́ ọba tí ń jọ́lọ́ òun yẹn kò jìnnà sí ẹnubọ́dì ó rọ kí ni ká wà ní. وَإِزَيَّنَّ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ. ẹni tó bá ti ní gbéraga lára tó ní ṣe àrími lára tí àṣẹ ìdání tó bá fi lè ṣe lọ́sọ̀ọ́ pẹ̀lú iṣẹ́ rẹ̀ tó ló ń gbé dání. وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ. orí àṣẹ ìdání ọ̀wá máa sọ fún ọ ìpè ní ibi ọba bíi kò sí ẹnìkan tó tó kò sí ẹni tó ju ọ̀nà láyéláyé fọkàbalẹ̀ olùwọ́n ajẹ́ yóò máa san apá agbádá ìmọ̀kún ara rẹ̀. àwọn tí wọ́n ìgbìlú wọ́n pẹ̀ àwọn tí wọ́n ìgbìlú wọ́n sọ pé ní bàbá sẹ́mi bẹ́ sá sẹ́mi pé gbọ́dọ̀ tí wọ́n wí gbọ́dọ̀ bínú ni sẹ́mi bẹ́ sá ní wàá pé èmi bí mo ṣe tó yìí ẹnìkan wọ́n pè mí lóko pé ṣé mo ń bẹ́ sá ẹ dàpọ̀ ṣé kò fẹ́ yìí sẹ́mi ń bẹ sí wọ́n bẹ kò ní padà rẹ́ni tí ń bẹ tí yóò jẹ́ nǹkan yẹn mọ́. لا تلبسكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفتيتان. nígbà tó ṣe ìtẹ́ni bá wà ní ìdajì ọ̀nà ọ̀gbọ́ ó sì ní ìdajì ọ̀nà báyìí. فلما تراءت الفتيتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. tó bá ń bá dáàrin ọ̀nà ni ó wà yọra ṣẹ́gbẹ́ kan. a ní èmi rí tí wọ́n ò rí o. إني بريء منكم. etí mò ń rí ọ̀rí ìṣọ́ إني بريء منكم إني أرى ما لا ترون. etí mò ń rí ọ̀rí. إني أخاف الله والله شديد العقاب. ó sì pẹ́yà ìyà tí èèyàn jẹ nínú àlìkìyámà tó ọba jẹ bàbá tó lè dẹrú yà bẹ́ẹ̀. alágbẹ̀dẹ ni bàbá wa sílé ẹ̀. ẹ jẹ́ ń gbé látara bẹ̀. alágbẹ̀dẹ
ẹni bàbá wa sílé. Nígbà wọn máa lọ, wọ́n fún ẹni àkọ́kọ́ ládàá. Àdá àbí sago. Wọ́n fún ẹnìkan lọ́kọ̀ ọ̀kọ̀bì. Wọ́n fẹ́ nìkan ní sọ́fẹ̀. Wọ́n fẹ́ nìkan ní pọnpọ́n. Wọ́n fẹ́ nìkan ní jígà. Ẹni tí ó má dá lọ́nú oko lọ pákó fàdá sẹ́kó lọ, ó wá fẹ́ kọ̀bì. Àbí kó sọ̀rọ̀ pẹ̀lú ta. Allah. Bọ́lá kọ̀bì tán. Torí pẹ̀lú iṣu mẹ́ta làádì mẹ́rin làá fapá kó. Àbí kò wọ́n òru lọlé, àbí kò wá oníkíni. Ìtí ẹ bá fún kálukú kọlọ̀ rẹ̀ dìbò dáadáa. Kó fi sàánú fún ọmọdé kejì. Bí bẹ́ẹ̀ kọ́, ó kàn ní lógún tó lóun fẹ́ rí ó kàn kò ní di pẹ́ǹtì láíláí. Ọjọ́ ọ̀nà tá a wà. Ìpínlẹ̀ rẹ̀ tá a fi mọ̀ ìpè ní Súfì ni ọ́. Ọba àjọ onímọ̀kànlá, ọba àjọ oníméjìlá, ọba àjọ onímẹ́rìnlá, ẹni 144 wà. Gbogbo ilẹ̀ ṣe wà sí fọ́tìlì kúkúrọ̀. Àwọn kan ní wọ́n rí gbọ́nà ẹ̀dùn ní bí wọ́n bá ṣe wà síbà. Bí ìgbà bá dágbére nígbà ń lọ sí ìdálẹ̀ ni wọ́n farabalẹ̀ sílẹ̀ ní kí wọ́n tó parí ẹ̀. Kí ni ìjà tí? Kí ni wàhálà? Kí ni fìtínà? Tẹ̀lé ẹnikẹ́ni tí yóò rìn ojú ọ̀nà yìí. Kó ṣe bàyá ti lọ́dọ̀ àwọn àgbàlagbà kó gbọ́wọ́ wúrìdì. Ẹlòmíì ti bọ́ọ̀dì sí kò sára wa mọ́ o. Wàláhì ìṣúná ìlà wa. Tí bá sì ń sọ̀rọ̀, ìwọ tó ń ṣe tiẹ̀ lójoojúmọ́ ọ̀pọ̀ ló sọ ìpè ní ẹ̀dẹ́kùn ṣé mo sì mọ tara mọ́ nǹkan ibi. Tọ́rọ́ ni ni àlífà orí ni mùkádàmù tó ti pa òwúrọ̀ ní oṣù bíi 6 jẹ. Tó tún lòun wà nínú ilé, gbàgbé irọ́ ló ń kọ́ ń tẹ̀rẹ̀ jẹ. Máa fi tasawufi shay'un la dalila lahu. Inna tasawufa fil Qur'an burhan. Máa fi tasawufi shay'un la dalila lahu. Inna tasawufa ilmun ba'dahu amalu. والاستقامة في التقوى وإيمان ليس تصوف إفسادا وتسخرة لكن تواضع بل تقوى وإحسان ليس تصوف شرب الخمر مفسدة إن الفناء بلا تقوى لا طغيان إن الفناء بلا تقوى لا طغيان ليس تصوف نيل المال والشرف بل التصوف إسلام وقربان بل التصوف إسلام وقربان. Ẹni tó gbọ́wọ́, ẹni yòówù tó wò gbọ́wọ́, tọ́wọ́ rẹ̀ ti fẹ́ẹ̀lì, tọ́wọ́ rẹ̀ ti bu. Tọ́wọ́ máa kún wọn bá tó jára alẹ́ padà, kó tètè wá sí ìdíjì lọ́dọ̀ àwọn àgbàlagbà o. Kí ni sọ kí ni ká tó ọmọ fún ọ? Bàbá wa sílé rẹ̀ ní àjọ. Àìmọye ẹgbẹ̀rún èèyàn ló wá sí tẹ̀jíìdì lọ́dọ̀ wọn tí wọ́n bí léèrè. Bọ́ bá fẹ́ ká bá fẹ́ tẹ̀jíìdì lọ́dọ̀ rẹ̀, kọ́kọ́ bí ìpè kàlàfà rẹ̀. Tó o ti gbọ́wọ́. Ó wá bàbá ànísà ló fóònù lọ́wọ́. Ẹ má ṣe bí àwọn kan ẹ̀dẹ̀ ni wọ́n ṣe o. Ẹni ó bá gbìyànjú láyé tó bá mú ẹnìkan ṣoṣo wo àlìjẹ́nnà ọ̀gá ni níjọ́ àlìkìyámà. Wọ́n bàbá ànísà ló fóònù lọ́wọ́. Bàbá Asílẹ̀ wàá ṣe tẹ̀jíìdì fún lórúkọ bàbá wa Ìnísà. Àwọn ìjẹ gàba lórí ìfẹ́ nìyí. Bàbá wa Ìnísà. Tó o bá ṣe tẹ̀jíìdì fún yàn, báyọ̀ pé
ọlọ wọ́n lè má di ọmọ ní sáfù. wọ́n lè má di ọmọ ní sáfù. àwọn ń ṣe iṣẹ́ bá wa bàbá bá ṣe tẹ̀síìrì tán àgbàlá sinmi àsìgbà kò sí fà àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ yí pé àálù àogójì ọjọ́ àtijọ́ kan èyí tí ó gbà lọ́dọ̀ ọlọ́run ìnílẹ̀ àsìmí ó gbà wà láìsùn ìlẹ̀ nàìjíríà ìlànà ó dà láìsìmí ó gbà dúró gbogbo ẹni tí ń pẹ́ nínú yàrá láyé olè ló fẹ́ jà inú kópẹ́gun ó fẹ́ kún wọn máa pe òní nǹkan kó máa lépa ẹnìkan kó ń fẹ́ jù lọ ẹnu ògùn mi ò lè wọ ní ogójì ọjọ́ pé báwọn fi béèrè àlìjẹ́ náà. bá a bá sì ṣe lásìmí kí láà fi béèrè kí láà fi béèrè. àní kí láà fi béèrè. àwọn ọmọ bí àjọ àdá kò ní lásìmí. ẹni lásìmí. mo máa ń wo kíníkan lára àwọn èèyàn ẹ má ṣe máa o. dàgbà mi. lásìmí lọ́sùn. yàtọ̀ fún mẹ́ta oṣù síyà náà ṣe ẹni tí ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ rí ògbòrògbò tó ń wí. communication between man and his lord ni láàrin èèyàn tó lọ́wọ́ bá rẹ̀ tààrọ̀ àti tìrọ̀lẹ́ bí ẹ bá fún ọ láfún pé láwọn tí ò ní ṣàbòsí wọ́n fún ọ ní wúrì ní láfún pé wọ́n sọ pé ní wàásù fàtú mọ́ra tá àwọn ará àtẹ́yìn ní ìfipìlẹ̀ yàwó ẹyọ ọ̀kan àbí méjì ni gbogbo ẹ̀yin ọmọ àwíyà tó ọba máa ṣe látọ̀ ọba máa ṣe wàásù fà méjì ọ̀njára rẹ bọ́ ni máa polongo ẹnu ọ̀nì bára rẹ dúpà. kábàárà wọn sọ tọrọ torí gbogbo bí a bá ti jáde kó máa sílé ni wá. yálà òtí àlà àdúgbò. àfi títí tó bí a sí yóò hàn ara wa ìbẹ̀rù fẹ́ gúnlẹ̀ sí tọ́rọ́ jọ sí lọ. ọwọ́ àgbà náà lọ wá ń ṣe ní kúrá tẹ̀léra wọn gbogbo àwọn tí yóò fi jẹ́ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọ̀gbọ́n àwọn ilẹ̀ kọ́kọ́ pàtì tí wọ́n ní lásùsí lọ́dọ̀ yìí àjọ tí yóò máa wá galérí àjọ tí yóò máa galérí àjọ àlefa wọn pè wá nínú àṣẹpọ àgbàdo ọlọ́run wọlé àlefa wa àjọ tí òótọ́ nìkan kó tẹ́lẹ̀ ó bá kó gbogbo ẹ̀ lọ. kálukú múra bẹ́ẹ̀ bá mú àmáwí ṣé àwọn ẹ̀sìn jáde ní jẹ́bẹ̀. ọ̀díyàlá òtí àlà àdúgbò. ọ̀díyàlá òtí àlà àdúgbò. Tòrówò tó da òun pẹ̀lú ṣé àtòkò pẹ̀lú ànábì pọ̀. Sallallahu alaihi wasallam. Ẹ fà táàrùn láìpẹ́ ní wà. Wọ́n gbà tó lọ́n ti rí gbébi tó wọ́n gbà tí òfin gòkè láyé nìyẹn. Ẹni wọ́n fi fi mọ́kànlá lé lọ́wọ́. Alágbẹ̀dẹ sì lànàbì náà. Ó ti san tí wọ́n fi ṣé òtì já ní rọ. Ó ní pé tó bá ti lè ṣe mọ́kànlá òun gbogbo ìgbà lọ́wọ́ máa dá sọ́rọ̀ rẹ̀. wàhálà ṣẹlẹ̀ tó pọ̀ ẹgbẹ́ jẹ́ màmá ọ̀sọ́ ọdún níjà àìsàn níjà ẹnìkan kan lójú ọ̀nà tẹ̀lé káàtì ayámọ́dà ti já ní. gbogbo sí nǹkan abárí ṣé wà ní. ọ̀kanù ó ti tó adágún wọn dàbí gbogbo fẹ́ sọ. torí ànábì. lẹ́yìn ìsàtàsọ́nfò. ọkọ tó bí ilé kíkà sọ farabalẹ̀ jẹ́ fún ọ ní ọ̀kan. ọwọ́ ń tojú ọ̀nà lọ ọ̀ ń tojú ọ̀nà lọ ọ̀ ń tojú ọ̀nà mo ní ẹ má kọ́ dí àwọn èèyàn o torí ọlọ́run kò fẹ́ kéèyàn wà lẹ́nu ọ̀nà ní òun mọ́ o ọmọ tí wọ́n ń tẹ̀lé ọ bí ọdún kan ọdún méjì tẹ́lí bí ò fẹ́ kéèyàn kò ṣe òun mọ́ ìwọ lọ sí gbèsè dání ìwọ ni wọ́n máa gbé gbogbo lọ tó ṣe láti rẹ̀ dédé sọ̀sọ̀ sí báyìí dédé tó tún kù rè á fi kílẹ̀tì pé á fi tẹ́lí bí á fi ní ọmọ mọ́lẹ̀ kó lè mọ bí tó kù ní ìgbésí ayé tọ́lá fún oníṣẹ́ ìtẹ̀rìbíyà inú mi dá sí pé ní gbogbo ògbà ló yẹ ká máa tọ́ alágbẹ̀dẹ ni bàbá wa sílé o ọ̀díyàlá òtí àlà àdúgbò. gbogbo ojú ọ̀nà ni wọ́n mà ọ̀nà tí ẹ lè gbé mi gbà wọ́n lè má gbọ́ ọgbà rẹ̀ ó lè dẹ́gbẹ́ lórí ìrìn ní tiẹ̀
ó lè jẹ́ pé ní ẹ̀kọ́ ojú sí ẹgbẹ́ àfa mi àti rẹ̀ tí wọ́n fún lóòjọ́ tó sì sùn lóòjọ́. Allahu akbar. ẹni tí wọ́n bá fún tóun náà wá ń ṣiṣẹ́ pé mo fẹ́ dọ́lọ́wọ́ ọba mọ̀ bẹ́ẹ̀ sì pé adírámàrún ní akọ́kọ́ fi dè wá mọ́lẹ̀ súnmọ́ sáadà sábúwádà sábúwádà yàgbọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ àwọn nígbọ́n kọjá méje tó ń wo yóò dà fún àlàfà mi. Adìrẹ ẹyọ kan ṣoṣo, adìrẹ ẹyọ kan ṣoṣo, adìrẹ ẹyọ kan ṣoṣo, ó jẹ́ ọkùnrin nínú òpin ayé àtàwọn. Èyí ló ń gbé awúdì ẹyọ kan ṣoṣo. Ó tó kò ní awúdì awúdì jábàlúùtì, awúdì mẹ́làkúùtì, awúdì násùtì. Kó o tó ń gbé ẹyọ kan yẹn já, wọ́n ló gba ìgbé nínú tọ́lọ́. Allah. Wúwa ní lọ́wọ́ dúró lórí kílẹ̀ níyẹn lẹ́yìn náà ni wọ́n ti sùn náà. Ó pẹ́ inú náà dùbúrẹ́ tó bẹ̀ ní òfò lọ. Wọ́n kó ẹsẹ̀ kejì orin yẹn fún mi kí n jókòó náà. Iná tẹ̀sán wúfà. Iná tẹ̀sán wúfà ìlímù bá dàrú àmàlù. Tá a bá bọ́ sójú ọ̀nà yìí. Ìlímù. Tí wọ́n fún wa tá a gbà á. Tí wọ́n mú wa rìn bí ẹ̀ta náà fẹ́ máa jọ èèyàn. Ìlímù bá dàrú àmàlù. Ìmọ̀lẹ́ oníhùn lẹ́yìn náà wọ́n kò ṣẹ́tọ̀ fi ṣe. Wal-istiqamatu fi taqwa wa imanu. Tí mo bá sọ ọ̀rọ̀ lórí ìmánù nìkan, gbogbo ara lọ́dẹ ṣe pẹ̀jìrì, ó lọ ní oúnjẹ mi níbẹ̀. Lórí ibi tí n ti ń bọ̀ kí n tó dọ́dọ̀ ọba sílé oúnjẹ náà, ní ẹni pé sẹ́bi ẹ̀dá sí. Kí wá sọ bó ṣe yẹ kó rí fún ọ. Ní ìgbà pìlẹ̀, rọ́júlù. Ya'budullaha ta'ala kathiran. Ẹni tó ṣe tẹ́lí bí àbí tiẹ̀ máa gbọ́ o, ó ṣe ọlọ́run máa fẹ́ gbọ́ jù. Hatta ta'jaba minhu Jibrilu. Tó fi ya Jibrilu lẹ́nu. Fasta'zana rabbahu fi ziyaratihi. Ó wá lọ gbẹ̀yọ̀ndé lọ́nà ọlọ́run tó mo fẹ́ lọ rí kí arákùnrin yẹn ló ṣe náà tó bá. Fa'anzalallahu bi sharitin. Ọlọ́run wá fún un níyọ̀ǹda pẹ̀lú májẹ̀mú. An yanzura fil lawhil mahfuzi. Ó tó kú òun lé lọ́rẹ́ worúkọ ẹni tó ń lọ́rẹ́ báwọn yẹn wò lọ worúkọ rẹ ní ó wà o. Fanadhara fihi. Ní Jibrilu bá gbéra pa ló bá dìde wa. Fawajada ismuhu qad kutiba minal ashqiya. Nígbà tí ó bọ orúkọ rẹ̀, ó mú orúkọ ẹ̀ lára àwọn eléré ibú. Ẹni tó ṣiṣẹ́ tí òun gbowó tó jẹ́ ní òfò. Fanazala ilayhi. Ló bá gbéra pa. Fakhabarahu bidhalika. Ọkùnrin arákùnrin ló bá lọ rèé fún un ní ìrògbò ní. Faqala ar-rajulu. Arákùnrin wa dáná abẹ̀rẹ̀. Ẹgbẹ́ dábọ̀ ní mọ́rífà náà yẹn. Arákùnrin wa dáná pé. Alhamdulillahi. Mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Fadhanna Jibrilu annahu lam yasma'u kalamahu. Jibrilu wá ròyìn pé ní kò gbọ́ tó ń wí ni. Fa'ada alayhi al-qawlu. Ó wá tún ọ̀rọ̀ yẹn ṣe fún pé ànílẹ̀ àní àwọn olórí ikú ló pọ̀ rẹ̀ mẹ́. Wa qala alhamdulillah. Arákùnrin wa tún ní alhamdulilayi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Law lam akun ala lidhalika. Sọ́sàtì àfihàn sí nìkan. Lama fa'ala bi. Èèyàn lọ́lọ́dọ̀ àbí ọ̀gá lọ́lọ́dọ̀ èèyàn ni ò níwèé. Lama fa'ala bi rabbi. Ó ti wọ́n náà mi ló ṣe. Alhamdulillahi ala shiddati war-raha. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bó bá gbé nílé wa fún pé ìtọ́ba lọ náà wáyé lọ́rùn. Fata'ajjaba Jibrilu minhu. Ó wá ya Jibrilu rẹ̀. Faqala Allahu. Ọlọ́run wá pe Jibrilu pé. Ya Jibrilu unzur ila lawhil mahfuz. Ó yá lọ bí wàhálà tí mo kọ lẹ́ẹ̀kan lọ rẹ̀. Fanazara fihi. Ló gbé ọdọ̀. Fawajada ismuhu qad tahawwala min al-ashqiya ila suhada. Àwọn tí ó pariwo ọlọ́run lórí ìjókòó. Etí ṣèwù fẹ́ fi ọ́ ṣe mu. Allah. Ṣé fàárí lè? Níbo ní fàárí ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀? Etí ṣèwù fẹ́ fi wá ṣe nu. Etí ṣèwù fẹ́ fi wá ṣe nu. Mo ti wá ju ní fàárí nìsinmi òye kálukú. Tó
tó bá jẹ́ sí pé ní fàárí náà bàbá yẹn bá rí ni wàlẹ́ mò ní dàbí ẹ̀ṣẹ̀ náà nígbà tá a ti lo ní fàárí gbogbo nǹkan ló sábàámọ́ fún wa. ẹni tí ò bá mọ wá jẹ́ àṣọ láàrin wa ó bẹ̀rẹ̀ pa mórí ó tó báyìí mo jẹ́ báyìí kó kọ́kọ́ pàtì náà. bọ́ọ̀ bá ṣe tẹ́lẹ̀ bí àpò òṣèlè yìí tí ó jẹ náà má sì sọkùn yẹn nìkan ìwọ bọ́lá ń pinná. bá a fà wá ṣe tó lọ́dọ̀ wa ọba tó dẹ̀ lómi àfọ àrẹ tóbi jù lẹ́nu rẹ̀ jù wá lọ. àgbẹ̀ òkàlọ́. ìrírí náà sì gbà ló méjì ẹ̀mú ojú ọ̀nà tá a wà yìí. òun náà ní gbogbo ẹni tó ọba pàdé lágbàlagbà pẹ́lẹ́ oṣù fún níwọ̀ rẹ̀. ẹ dábàá ẹjẹ́ àmọ́ náà ṣe. ẹjẹ́ àmọ́ náà ṣe. nígbà bá ti gbàgbé ká tó tọ̀. arákùnrin tó dágbére Mẹ́kà ó wá dọ̀dọ̀ màmá wa nínú ìjísà. رضي الله تعالى عنه. ó wá gbé àbá gẹ́gẹ́ bí tá a tọ́ wípé ọ̀nà ṣùfì ìjọba kò tó lọ lọ́wọ́ jíjẹ́ bá àwọn ọmọdé agbára bọ̀ tí bàbá wa mọ̀ lẹ́nu Mùsùlùmí nìkan wá. ilé tí màmá ní onímọ̀ àrífà ní wọ́n tẹ̀lé ìwọ̀ kan ní gẹ́gẹ́ bí àárín òjìnà tẹ́sí àárín òjìnà tẹ́sí àárín òjìnà ọ̀rọ̀ tí pàtàkì ìfàníyà ní wọ́n kọ́kọ́ sọ pé sọ́mọ ìlú àbí ọ̀nà ọkọ̀ rẹ̀ ń kọjá lọ́jà kó lóṣù kẹtẹ́lẹ́ lọ́jà rẹ̀ ń tọ̀jẹ́ wàlẹ́ yóò yọ̀ lọ́nà pé wọ́n fẹ́ gbẹ́gbẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ máa tẹ̀lé mi lọ ẹ wo ibi tí máa rí fà tí máa gbé yẹn dé. arákùnrin wa kọjá ní Ìbàdàn ó wá nígbà máa ń fẹsẹ̀ rí ọmọ Mẹ́kà ó wá ní Sókótó ó wá kúrò ó wá rántí pé ní àfọ onídàálẹ̀ àmì báyìí sáàmà náà rí ta. báyìí sáàmà náà rí ta fàáyé ayíra inú mú àzínú ilé ìkàwé limana ziladari dudi azizun jarun lakinahu yasilu bi awalidaini wa maulidi. àlùbáríkà kan bẹ níbi ẹ̀jẹ̀ ìjọ lágbàríkà ó wá jọ tíṣù bàbá rárá yìí kí wọn nínú ẹ wá bàjẹ́ pé ilẹ̀ náà ló sùn ní èso tó bá dára ọ̀la ní bá kí wọ́n ká máa lọ ọmọ káàbù ẹsẹ̀ wọ́n sì fi yóò yẹ lọ. ó dára ọjọ́ kejì ẹlẹ́dàá ṣe lóore ó bá rí bàbá ló bá kí wọn wọ́n bá bí léèrè yìí pé níbo ló lọ ọmọ káàbù. bó sì ní ìsì ara yìí tó máa kọjá lọ ọlọ́mọ àgbàdo barakallahu fi oyin àmú ẹ bá mú lọ́lé àrẹ ìjọba fún lóúnjẹ. wọ́n fún lóúnjẹ ló bá yó. jọ́kẹ̀ta kò rí èèyàn látọ̀dọ̀ bàbá pé kó dàbọ̀. sọ́ọ̀ ti lọ ìyàbò lọ. ó wá di ọjọ́ karùn-ún làwọn yẹn wá ń dàgìdì wọ́n lè kí bàbá. sẹ́ẹ̀rì ó bá fẹ́ wọlé ṣúùtì ló bá jáde nílé bàbá ní ọ́fíìsì ló bá lọ rèé kí bàbá wá kí wọ́n ti dáadáa wọ́n ní wá. wọ́n ọlọ́kùnrin tó lọ lọ má dàgbọ́ ìròyìn bẹ́ẹ̀ níbo ló wà ó ní wọ́n ní yàrá yẹn yàrá wo ibi tẹ́ ẹbí mísírà ti dẹ àná lọ́wọ́ ẹ̀ jókòó mbẹ́ dídé lọ́kọ̀ pàtó bá tẹ̀lé wọn ló gbẹ́rún. tẹ́lí bí arọ́ wò lọ ṣe tí gbogbo ẹ̀ dàrú tí o bá dí ọ̀gẹ̀gẹ̀ bẹ̀ lọ́dọ̀ kálukú kò lè jẹun pa kò lè jẹ́ kíkẹ́. ó wá tẹ̀lé wọn lóko àwọn tí sì lóko ẹran gbogbo àwọn àgbàlagbà wọn ní tí wọ́n jẹ tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe o yóò ti jálàbí ọ̀gbọ́n yàrá sí ìlú àmúra ni ọmọ rẹ ti ìjà jẹ ṣékèṣì ọ̀la ó kàwé kálẹ̀ rẹ̀ fún wọn. àbá wa lóko oṣù kẹta wọn tó mú dé. wọ́n á gbà pé òun lọ mọ́ta mọ́. nígbà wo wọ́n kí wọ́n ní àfà àwọn tí dárí ògbó níbẹ̀ ni. ẹ̀yin àbá yóò gbọ́ wọlé tó lóko wa ẹni tó tó sùn kan wọ́n ní ẹ bá wọ́n wà láfa àbá kó wọ́n bá ṣe. lẹ́yìn oṣù keje àwọn tí wọ́n jọ lọ tí ẹni ó mọ̀ yà ṣé bàbá ti máa gbé ní tẹ́lifí àmúgbé lára rẹ̀ ẹni wọ́n ní sọ́mọ̀ ṣẹ́gun kọ́lọ́mọ̀ àbọ̀mọ̀ láàbọ̀ kó fẹ́ lọ jókòó ni o wọ́n ní kó máa hàn tú bàbá wa dóṣù keje bàbá wa jáde lọ́fíìsì rẹ̀ ń lọ rèé kí àwọn ẹlẹ́hà ọ̀rùwájú ẹ̀ ní ẹgbà kọjá lónìí àbá jáde ló bá pọ́n rẹ̀ àfáì ó ti lọ mọ́kà rẹ̀
ó nínú ilé ẹ̀mí tẹlifíṣìn ẹ̀ ń wọ̀ á lè wọ̀ láì ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ mọ́ta ìdáwó pé omi ò bá rí yámọ́ lọ́dún yìí yóò yà lọ́dún yìí lọ́dún bàbá ní ẹgbẹ́ tó ti ju bàbá wa fi ẹsẹ̀ àkàtàkù láti fi kalẹ̀ wọ́n ní báàgì rẹ̀ ń kọ́ ní ìgbàlódé wọn lọ gbé wa ẹ̀yà bọ́ sórí àbíbí. قوم يبيد جاره لكنه يصل به عن والديه ومولده. ọjọ́ kẹta tó dé Mẹ́kà ilé àwọn tí wọ́n fẹsẹ̀ rí tó dé. èmi àtijọ́ rí orúkọ wo la fẹ́ sọ Mustapha. àgbo tí Mustapha bá bọ́ sí. kódà ìyẹn nìkan kọ́ àdìgbànú kì í kọ́kọ́ mọ̀lẹ́kẹ̀ kó mọ̀ pé yẹn sọ̀kalẹ̀ ẹ̀bẹ̀. àlẹ́fà bàbá rẹ̀ ò dé àdúgbò lọ́dọ̀ ọlọ́run àjẹ́ àǹfààní lẹ́nu gbogbo àwọn ọjọ́ bẹ́ẹ̀ kú sára lọ́wọ́ lọ́lé fẹsẹ̀ ń bọ̀sẹ̀. àtẹ̀mí àtijọ́ yín náà ẹ̀jẹ̀ amúra ká lè sọ àfáà wa lórúkọ rẹ̀. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Ẹlẹ́kọ̀ọ́ ẹja pariwo ọlọ́run kò lòkè dáadáa. Ẹja pariwo ọlọ́run kò lòkè dáadáa. Ẹ̀ríkẹ́ bàbá àgbà ìṣílẹ̀ tèmi ni wọ́n ní ọpẹ́ àǹfààní tá a jẹ yìí. Torí tí bá mi bá gba máìkì tí wọ́n ní ẹ̀yọ́ ọmọ ẹ̀kan mọ́ ṣe kinní kan ẹ mọ́ ibi tí bàbá tún gbé wa dé èmi tí mo ní ẹ gbé wa débẹ̀ ó yẹ kó mọ̀ pé wọ́n ti fọ̀nà bẹ̀ èmi náà pé wọ́n wá pa. Àbí tí a fẹ́ lọ yìí gbogbo ayé ti máa expect ká lọ bẹ̀. Bí a ti máa sọ fún wa pé lil anbiya'i mu'jizatun wal awliya'i karamatun. A fẹ́ kí bàbá mẹ́nu bà àwọn karama tí bàbá ṣe láwọn mẹ́rìírí nǹkan pé ìwọ tún lè yí ẹ bá mẹ́nu bà. Ibi tí ẹ lọ yẹn tó Ọlọ́run kó fún àṣepọ̀ ń gẹ́ karama tí bàbá ṣe pọ̀ a máa ń ju karama mẹ́ta lára ẹyọ ọmọ kí wọn kan karama mẹ́ta lára ọmọ kí wọn kan ọmọ kí wọn yìí à ń pè ní àfáàwá Yunus Salaudeen ọmọ Rágbìjì ni bàbá yìí ọmọwé gidi ni iṣẹ́ NEPA ní ṣe tó kó tó padà bá ọ́fíìsì àánú wọn ni ọ̀gá ni so ó pàdé bàbá ó sì gbà fún bàbá tán yányán látàkó gbà fún bàbá tán yányán kẹ́ẹ́ pé kéwú pọ̀ lẹ́yìn pé ka Kùránì ẹ̀gbọ́ lẹ́yìn pé ka Kùránì kò kéwú mímọ́ àmọ́ àti pé ó gbà tán tó jẹ́ pé kò ṣe pé bóyá kéèyàn lọ lé àwọn ẹni Ọlọ́run pé dandan bó ṣe ń ṣe kóun náà máa ṣe bẹ́ẹ̀ ìnáwó kóun máa náwó ìṣèkàrà kóun náà máa ṣe kàrà mọ́ ìfẹ́ wọn ni kéèyàn ní ìfẹ́ àwọn ẹni Ọlọ́run ni kéèyàn ní téèyàn bá ti nífẹ̀ẹ́ àwọn ẹni Ọlọ́run pẹ́lú Ànábì náà sọ pé nǹkan tó tóbi ìbùnà láà fàtẹ̀bí àwọn ọmọ náà yóò ṣe gbogbo ọmọ lọ ìfẹ́ àwọn ẹni Ọlọ́run ní kéèyàn ní bí ṣe ń ṣe kéèyàn náà máa ṣe bẹ́ẹ̀ èèyàn ò lè gbogbo ṣé gbogbo àwọn tó sin àwọn ẹni Ọlọ́run náà fi lọ́wọ́ mú pé èròǹgbà wọn tán bá lọ ọ̀tọ̀ ni bàbá yìí lónìí tí bá ń ṣe wá àṣẹ Ọlọ́run sì máa bá yín ní ọ̀gá NEPA yìí bẹ́ẹ̀ni Masha Allah wàhálà ìràwọ̀ sí à ń pè ní Yunus Rágbìjì Salaudeen ní ọjọ́ kan a fẹ́ lọ sí Òkùkù ìgbà tí bàbá padà sọ àràbà Òkùkù di mùsùlùmí tán wọ́n wá rán lọ sí hajj bàbá ṣe Mustapha wọ́n sọ di mùsùlùmí wọ́n sọ wọ́n di mùsùlùmí wọ́n sọ rán lọ sí hajj àwa fẹ́ lọ pàdé wọn ìgbà náà àwa youth Jama'iyatu Khudamul Rahman fi Tijani Al-Alawiyya ní ìjọ bàbá ṣe Mustapha àwọn youth ẹgbẹ́ yẹn àwa máa ń dábàá tí kò wá fẹ́ lọ bá yẹn àwọn gbà òdi bọ́ọ̀sì kan ni bọ́ọ̀sì táwa gbà bọ́ọ̀sì yìí náà ń kó àwọn youth látàbílẹ̀ ẹ̀gbá náà kó wọn ní Máfolúkù ó ti wá gbé àlífà Yunus yìí wọ́n á gbé wọn lọ dẹ́fà yìí sì níyì àwọn ajá tó ti lọ́kọ̀ tiẹ̀ wọ́n tó mọ̀ pé òun máa ń sáré ní òkè pressure yẹn sípadà yẹn eré ló bá gùn nítorí wọ́n á wòran ń wòran báyìí ó lẹ̀ mọ́ tó níwájú ẹ̀ báyìí ó ta sí kòtò ni àléfà yóò sì jókòó wájú ẹ̀ orí yẹn là báyìí wọ́n wá gbọ́n lọ sí ọsítù kan ní Dọ̀pẹ̀mú gbà tí wọ́n gbọ́n lọ sí ọsítù yẹn ní Dọ̀pẹ̀mú
àwọn yóò ṣe yẹn wọn ṣáà lè bá mọ́tò àwọn mọ́tò mìíràn padà bá wà wọ́n sọ fún wa gbà tí wọ́n dín náà sọ wa pé báyìí báyìí ìṣẹ̀lẹ̀ o báyìí kódà ọlọ́run ló lẹ̀mí o àlífà yìí bàbá ní Yunus rárá ń dìbà gbogbo tí ó bá ṣẹlẹ̀ àfà aṣáṣegun tá a ṣe ń jọ kẹta bá a ṣe ń bọ̀ dàrẹ́ẹ̀tì látòkùkù ọ̀dọ̀ àbáyé náà gbà lọ dókítà wa ń sọ fún wa pé kò lè survive bàbá ń ṣe mo lè rí dókítà ní ẹ lè rí bàbá wa wọ sọ́dọ̀ rẹ̀ wọ́n tó súnmọ́ ọlọ́run ìmọ̀ gbólóhùn tí wọ́n sọ àtẹ́gbólóhùn làwọn ń gbọ́ nígbò dẹ̀ kan wá mú eré yẹn wọ́n aṣọ àyè àkíngbọ́ kẹ́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  wàláhì láyé lọ́mọ ń pa ìyẹn ẹni tó mọ̀ ń sọ kò tí ì kún bẹ láyé o orí ẹ̀ ó sì jọ ìpapọ̀. La ilaha illallah. lẹ́yìn pé àpá ibi tí wọ́n ti rán ló wà ń bẹ̀ lé kínkí báyìí bẹ́ẹ̀ ni tí n bá ṣe tán sì dáfẹ́ bó tọ̀hún sọ màá ní kí o bá sọ pé mo parọ́ kan lẹ́yìn yìí o ẹlẹ́ẹ̀kejì kàrámọ̀ tí ọba sí bàbá náà bàbá yìí bàbá rẹ̀ kú kò sì ní náírà kan lọ́wọ́ ó wá sọ fún wa bàbá ẹ dákun lẹ́yìn ẹ̀yin nìkan àtàwọn àlífà yín méjì nìkẹ́ wá ẹ dákun ẹ̀kẹ́ wá fún mi fátíà ni bàbá sì ní tí ọmọ ọ̀dọ́ kan wá fẹ́ ṣe nǹkan kan bàbá ó sì léṣí náà ni o wọ́n wá háyà fún gbogbo tí wọ́n wá háyà mọ́tò fún gbogbo tí ń jíjà máa pé ẹja lọ wọ́n lè mọ̀ pé léèyàn ṣe ẹ nígbà tí a wọlé a kó káà 15 a kó bọ́ọ̀sì 25 wàláhì láyé ọmọkùnrin yìí ó ti di omi pé kò bú ẹkún bàbá yóò sì bò mí láṣìírí mo ti sọ fún wọn kò sóúnjẹ ẹnìkan ni wọ́n sọ fún wọn àgbà báyìí ní Shehu Yakubu Amọ́lá Tijani òun làlífà wa lẹ́kọ̀ọ́ bàbá náà gbà fún wa tó pọ̀ ó gbà fún bàbá tó pọ̀ jù ọmọ ìlú yìí ni o bí wọ́n ṣe kéta rẹ̀ bàbá lára kò gbà wọ́n bẹ pẹ̀lú bàbá náà ni òun lọ sọ pé Yunus kí ni nǹkan láyà rẹ̀ ó mẹ́nu tẹ̀lé rẹ̀ ṣe rí òun sì ní yóò sọ tinú rẹ̀ Yunus yẹn yóò sọ tinú ẹ̀ bí bàbá ṣe tó kí wá ayé bí tí bàbá ó dé sí àti èèyàn méjì pé tó ní wọ́n lẹ́yìn ó di sí tètè kalẹ̀ àdìjọ sọ̀rọ̀ yá tó kó lẹ́kọ̀ọ́ bó lẹ sí wá ṣe bàbá ní bò mo ṣe kò burú sáàsì sùn tí a ti dáná ṣé ibi tẹ́kùn jẹ sí wà àwọn kúlà kan gbẹ́lẹ̀ ṣùgbọ́n kò àlè bàbá ní kó mú ìṣù àmàlà kan wá kó sì bùbẹ̀ díẹ̀ wá ó wá mú àmàlà ó wá ní gbogbo àwọn kúlà tí ń bẹ́ńlẹ̀ yẹn kó lọ sọ àmàlà yẹn sínú ọ̀kan nínú wọn gbogbo kúlà yẹn làmàlà fún La ilaha illallah gbogbo kúlà tó kalẹ̀ lọ́bẹ̀ fún bá a ṣe pọ̀ tó àtàwọn aráàlú yẹn náà tó wá àjẹsẹ́kù la jẹun àjẹsẹ́kù àmàlà àsùnkàn ọ̀rọ̀ tí mò ń sọ irọ́ mò ń pa ẹ́ tí mò ń sọ kò kú màá pè tàbá ìtàn tàbí kí n pè kó sọ ètò tíjà ẹlẹ́kẹta bẹ̀ bàbá yìí Allahu Akbar kabir bàbá Yunusa yìí náà ló mú ẹnìkan wá ẹni yìí rán ọmọ ẹ̀ ní oúnjẹ bóun fẹ́ jẹun wá ní kó wọ́n lọ báwọn ra ẹ̀bà wá kò rọ́mọ mọ́ dọ́kẹ́ni dọ́kejì wọ́n wá ibi tí wọ́n ń sọ̀rọ̀ kàkà ọmọ tó wọ̀n rẹ̀ látàná òun ògbúrò rẹ̀ ẹ̀fà yóò sì bá ní pé èmi tẹ́lá báyìí èmi gan ojú táǹkọ̀ lóge ni mi gbé káàkiri o àmọ́ mo mọ ẹnìkan ṣẹ́ bá lé tẹ̀ bá ní pé bá kí ọmọ lápẹ́ ní sáà tí tọ́lọ́run nígbà tí rí bàbá ń sọ fún ẹnìyẹn nígbà tó ń lọ bàbá ṣe mo sọ̀bà bàbá ní kó máa lọlé wọ́n ní kí bàbá yẹn máa lọlé bàbá ọmọ ni mo bàbá ní pẹ̀lú ògo Ọlọ́run ọmọ rẹ̀ wọlé padà níjọ́ kejì yóò sì gbóúnjẹ tó rìn wọlé wá àfà níjọ́ kejì lóòótọ́ ọmọ yìí wọlé àtẹ̀bà tí ń gbóná lálálá bàbá yẹn ní ẹwà oúnjẹ lé òun ò ní tíákà lọ bó ṣe gbé lọ́dọ̀ Mustapha àtúnjà tí ọmọ òun rèé